Assalamu alaikum wa rahmatulillahi wa barakatuhu. Ẹ̀yin ọmọ ìyá mi, mo tún kí yín lénìí o pé ẹ kú dédé ìwòyí. Ṣàlàáfíà ni gbogbo yín wà. Ọlọ́run fún gbogbo wa ní ṣífà kó mú wa lára dá o. Nítorí pé bá a bá ṣe ń dàgbà sí ni Ọlọ́run máa fa agbára kúrò nínú wa tá fi máa di arúgbó. Ìwọ Ọlọ́run, èyí tó bá dáa, èyí tó mọ̀ pé ó máa yẹ wá, òun ni kó ṣe fún wa. Hádíìtì kan la fẹ́ gbé yẹ̀wò lénìí. Hádíìtì náà ni regret, àbámọ̀. Gbogbo wa la máa regret, gbogbo wa la máa kábàámọ̀. Ọlọ́run ṣàánú fún wa o. Jẹ́ ká tètè dá mọ̀ ká bá máa kábàámọ̀ o. Àmín o. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam la gbọ́ nínú hádíìtì pé ó sọ wípé tí wákàtí kan bá kọjá tí ọmọ ẹ̀dá ò bá ṣèrántí Ọlọ́run ọba Allah subhanahu ta'ala pé onítọ̀hún á regret ní ọjọ́ ìgbéǹde alkiyama. Ọjọ́ ńlá, ọjọ́ tó lórúkọ púpọ̀, ọjọ́ yaumil hasara, ọjọ́ ìkábàámọ̀, the day of regret. Ọlọ́run má jẹ́ a kábàámọ̀ níjọ́ yìí o. Àmọ́ wọ́n fi yé wa wípé kò sí bá ṣe lè ṣe, a máa kábàámọ̀ náà ni. Ọlọ́run kó ṣàánú fún wa, kó ṣàforíjì fún wa o. Kó tètè fi wá mọ̀nà ká bá máa kábàámọ̀ jù, inshallah. Hádíìtì kan ló sọ fún wa wípé àwọn arìnrìn-àjò kan wọ́n rìnrìn àjò lọ sórí àpáta kan. Bẹ́ẹ̀ ni wọ́n bá gbọ́ ohùn láti òkè tó ń sọ fún wọn wípé kí wọ́n ṣa àwọn àpáta wẹ́wẹ́ tó wà níbẹ̀ lọ sí ilé. Àmọ́ o, ẹní bá ṣà á kábàámọ̀, ẹni tí ò ṣà á kábàámọ̀. Ọ̀rọ̀ náà wá di wòmí wò ẹ́ o. Ọmọ só sí ni lẹ́nu tán, ó buyọ̀ sí i, kò sẹ́ni tó mọ ohun tó yẹ ká ṣe. Ṣé ká ṣà á ni àbí ká má ṣà á? Àwọn kan wọ́n fagídí ṣà á bẹ́ẹ̀. Wọ́n ṣẹyọ kan tàbí méjì. Àwọn kan farabalẹ̀ fìgbàgbọ́ ṣà á, wọ́n ṣà á ní rẹpẹtẹ, wọ́n ṣà á lójú páálí. Àwọn kan ò ṣà á rárá o. Wọ́n kú lẹ́ní bá ṣà á, á kábàámọ̀. Wọ́n lẹ́ni tí ò ṣà á, á kábàámọ̀. Kí ni káwọn wá ṣà á fún? Subhanallah ọba, kábíyèsí, ẹ má sápamọ́ fi wá jìyà o. Ẹ má fi wá sílẹ̀ fún ìyà jẹ. Ẹ má fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ẹ má jẹ́ ká dá ètò ara wa ṣe nígbà kankan rárá. Níṣẹ́jú kankan ẹ má fi ọ̀rọ̀ wa sílẹ̀ fún wa o. Ẹ fi wá mọ̀nà o. Ojoojúmọ́ là ń ṣe Ihdina Siratal Mustaqim. Ọlọ́run, ẹ fìtúmọ̀ ẹ̀ yé wa kó jọba sínú ọkàn wa. Ká lè rí múlò kó lè máa wọ̀n nínú gbogbo ìrìn àjò wa. Ẹni tó bá wà lórí ọ̀nà tààrà á mọ̀ bóyá kóun bù àbí kóun má bù. Ọlọ́run fi wá mọ̀nà o. Má ṣe wá láfọ́jú o, má ṣe wá ní súmúbúkúmúhúmúyú o. Ẹ kà wá mẹ́ni tẹ́ ẹ fi mọ̀nà o. Àmín o, inshallah. Nígbà tílẹ̀ mọ́ nílé oníkálukú, gbogbo àpáta wẹ́wẹ́ tí wọ́n ṣà ó ti di ohun àlùmọ̀ní dáyámọ́ǹdì. Igbe bá bẹ̀rẹ̀, àbámọ̀ bá bẹ̀rẹ̀ lọ́tùn lósì. Àwọn tán ṣẹyọ kan tàbí méjì ní àwọn ò bá mà dẹ̀ ti ṣà sí o. Àwọn ò bá ṣà jù báyìí lọ. Ṣé ẹ rí àwọn tán tún fìgbàgbọ́ ṣà á? Àwọn ò bá dẹ̀ tún ṣà jù báyìí lọ, kò bá pọ̀ jù báyìí lọ, ká láwọn dẹ̀ mọ̀ ni kò bá pọ̀ jù báyìí lọ. Ṣé ẹ wá rí àwọn tí wọn ò ṣà rárá? A bá dẹ̀ mọ̀ o, a bá ti ṣà o. Ọlọ́run má jẹ́ a pòfo o. Ọlọ́run má ṣe tiwa bíi tiwọn o. Ẹ̀yin èèyàn, ṣọ́rọ̀ náà yé yín bí? Ó yé yín àbí ò yé yín? Ó dáa, tí ò bá yé yín, ẹ jẹ́ ká tún sọ ọ̀rọ̀ míì ká fi ti àwọn olókùúta sílẹ̀. Àwọn arìnrìn-àjò kan ná ń lọ láti ìlú wa Nàìjíríà lọ sí Amẹ́ríkà. Wọ́n ní ẹ mú kóòtù yín dání o nítorí wípé Amẹ́ríkà tutù.
àwọn kan wọn ò dáhùn, wọ́n ní kíni, ṣe báwọn èèyàn ló ń gbébẹ̀, wọn ò mú kóòtù náà dání. Àwọn kan wọ́n mú kóòtù wọn dání, àmọ́ ńgbà tí wọ́n débẹ̀ kò sí òtútù rárá. Kóòtù yìí wá dẹ̀ dẹrù, wọ́n dẹ̀ ní kí n mú dání, àmọ́ ó tiẹ̀ dá tí mo mu. Ṣùgbọ́n ńgbà tílẹ̀ máa fi ṣú ni yìnyín yìí bá bẹ̀rẹ̀ sí í já, òtútù yìí pọ̀ débi wípé ijọ́ mẹ́ta, ijọ́ mẹ́rin, ọ̀sẹ̀ kan wọn ò lè jáde ní inú ilé. Ṣùgbọ́n wọ́n ní kóòtù agbòtútù yìí ó dẹ̀ gba òtútù wọn, inú wọn dùn, wọn ò pòfo o. Ṣẹ ráwọn tí wọn ò wá mú tiwọn dání, ńgbà wọ́n débẹ̀ wọ́n ní àbẹ́ẹ̀dẹ̀ rí nǹkan, wọ́n ní káwọn mú, Ọlọ́run tiẹ̀ ní káwọn má mú, Ọlọ́run ló ní káwọn má dẹrù. Bẹ́ẹ̀ ni wọ́n wọlé lọ sùn. Ńgbà tí yìnyín yìí dé ní alẹ́ tí wọn ò lè jáde fódidi ọ̀sẹ̀ kan, inú òtútù náà wà o. Àfàìmọ̀ kótùútù má gbé wọn lọ. Ǹjẹ́ ó yé yín báyìí? Tí ò bá tún yé yín, ẹ jẹ́ ká tún wo ìdá kẹta. Àwọn èèyàn kan ni wọ́n fẹ́ jáde lọ o, lòjò ṣú dẹmudẹmu. Wọ́n ní kán mú umbrella. Àwọn kan láwọn ò ní mú. Àwọn kan mú. Ńgbà tán dé ọ̀nà tójò bẹ̀rẹ̀, ẹni tó rán umbrella ó rí nǹkan fi borí. Ẹni tí ò mú, tútù mini jọjọ ni wọ́n á bá délé. Ìyẹn tí Ọlọ́run bá tiẹ̀ ṣọ́ wọn padà délé, tí ò bá jẹ́ kótùútù lù wọ́n lẹ́gba, lù wọ́n pa mọ́ ibẹ̀. Nítorí nǹkan tí a ṣe ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àlàyé yìí ni wípé àwọn kan á máa ní ṣé ẹ̀yin ti dé àlìkìámọ̀ ni, àbí ẹ mọ bó ṣe máa rí. Ó dáa, ṣójò ti bẹ̀rẹ̀ kẹ́ ẹ tó kúrò nílé ni, àbẹ́ ẹ mọ̀ bóyá ó máa rọ̀ àbí ò rọ̀ kẹ́ ẹ tó mú umbrella yín dání. Àbẹ́ni tó lọ sí Amẹ́ríkà tó mú kóòtù dání, kò ṣáà débẹ̀ rí, n tán sọ ni òun ló tẹ̀lé. Kí wá ni tó jẹ́ wípé tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ àlìkìámọ̀ yìí, á máa ní ayé ànábì Muhammadu sálàlá àlèhí wàsálà nìyẹn, a rò wípé bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àní wọ́n tún ń fi yé wa wípé ọmọ ènìyàn, ọmọ ádámọ̀ ni wọ́n máa fi ṣe ògùṣọ̀ àmútọ̀nà Jahannam. Subhanallah. A'udzubillahi minash shaitani rajim. Ọlọ́run má ka èmi Kàfáyá mọ́ ẹni tí wọ́n máa fi ṣe ògùṣọ̀ àmútọ̀nà Jahannam. Ẹ̀yin ńkọ́? Ọlọ́run má kà wá mọ́ ẹni tí wọ́n máa fi ṣògùṣọ̀ àmútọ̀nà Jahannam. Gbogbo nǹkan pẹ̀lú gbàgbọ́ ni o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í gbàgbọ́, nítorí wípé tí ọ̀rọ̀ yìí ò bá yé yín dáadáa, ẹ jẹ́ ká ṣàlàyé ẹ̀ fúnra wa. Ńgbà tí a wà nílé ayé, wọ́n ní ká gba ànábì Muhammad sálàlá àlèhí wàsálàm, ká gbà á gbọ́, nítorí gbogbo wa la máa padà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba. Àwọn kan ní ó tì o, a ní padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba kankan. Tá a bá ti kú, ó ti parí nìyẹn, ó ti gbé nìyẹn. Ó dáa, tí a bá wá débẹ̀ ńkọ́, tó bá wá jẹ́ pé Ọlọ́run wà ńbẹ̀ tó wá ń béèrè lọ́wọ́ wa, kí wá ni àǹfààní tiyín? Kí wá ni èrè pé ẹ gbélé ayé ẹ sọ ọ̀run nù? Ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ jókòó kí ẹ yẹ̀ wò. Àwọn yẹn làwọn nǹkan tí wọn ò ṣà rárá o. Ṣẹ wá ráwọn tán ṣa díẹ̀ yẹn, àwọn èèyàn tó jẹ́ wípé tán bá gbàgbọ́ díẹ̀ níbí, wọn ò ní gbàgbọ́ nínú eléyìí. Wọ́n lè gbà pé ẹ jẹ́ ká mú eléyìí, eléyìí tẹ́ wa lọ́rùn, eléyìí ò tẹ́ wa lọ́rùn, ká yọ́ sọnù. Báwọn yẹn ṣe ṣe ẹ̀sìn tiwọn nìyẹn. Àwọn yẹn ò fẹ̀kàn jẹ́ ọ̀ṣákálá, wọn ò dẹ̀ fẹ̀kàn jẹ́ òṣokòlo. Ibi tí ọdún bá ti bá wọn, òun ni wọ́n ń ṣe. Ibi tílẹ̀ bá ṣú wọn sí, òun ni wọ́n ń sùn. Àwọn yẹn ni àwọn kò lẹ́sìn. Ọlọ́run ṣàánú wa o. Fi àwa sọ́nà tààrà o. Má jẹ́ ká pòfo o. Má kà wá mẹ́ni òfo o. Ó dọwọ́ wa o. Ó dọwọ́ Ọlọ́run. Wábìláù tàòfíìkì. Alihamdulillahi Rabbil Alamin.